fi ọ́ ṣe kejì mi. Ó mọ̀ pé láyìí sí ọ̀hún ò pé ló ṣe fi ọ́ ṣàyò ọkàn mi. Èmi làyájọ́ ọjọ́ tàbí ọ. Ayọ̀ mi wá ṣọdún ọdún. Àyájọ́ olólùfẹ́ ní fẹ́mi wáyé. Ayọ̀ mi wá ṣọdún ọdún. Kó o fọwọ́ wáwú kó tún fèrè ìkìjọ bí wọ́n ṣe. Ayọ̀ mi wá ṣọdún ọdún. Títí ayé ní fẹ́mi sí. Ayọ̀ mi wá ṣọdún ọdún. Alámọ̀kẹ́ wọ́n tún dé o. Èmi lọ́mọ amúrù mẹ́fà yábọ̀ gbẹ̀dọ̀. Àtàwérí gẹ́gẹ́. Èjì mú kúkú rodò. Èyí nílá erírìn Édébòrò daṣẹ́ mọ́ òtúndé. Adé tí gbogbo ènìyàn mọ̀ sí ọmọ bàbá àgbà wa tí ń bẹ ní London ló rán mi wá bí o. Ọmọ wọn ní làájẹ́. Ìlú tó mi yíká. Tómi ti ń dowó dọ̀là fún wọn. Ìlú bẹ̀mí lọ́wẹ́ òní tó ní bọ́ sí gbàgede. Ó ní Alámọ̀kẹ́. Òní ọjọ́ 14 oṣù kejì ọdún tí a mọ̀ sí àyájọ́ olólùfẹ́ jákèjádò ayé. Ilé ìdùárọ̀ olólùfẹ́ tèmi wá sínú ayé. Ó ní bí kò bá sí yọ̀ lókun kò lè yàtọ̀ sómi lásán o. Ó ní bí ò bá sí ayọ̀ mi, gbùdúkù ni ń bá wà nínú ayé mi. Ayọ̀ mi dé Valentine, ọmọ àlùfáà, ẹni mò ń wí o. Ọmọ wọn níjẹ̀rọ Èkìtì, òní yìí ní ṣọjọ́ ìbí rẹ̀. Kò wá níjà ṣẹ̀mọ̀ fún ọ lórúkọ Ọlọ́run ọba. Àtàrà ló gẹ́, ẹlẹ́yinjú ẹ̀jẹ̀, àfọ́fẹ́pọ̀ rẹ̀ mọ̀ gbọ́ bí mo ti wí o. Aláṣẹ àtolùdarí Miss Val Collection mọ̀ fi gègé lọ́rọ̀ ẹnu mi. Ilé ńlọ bá wà kówó dé, ẹ̀yìnkùlé ńlọ bá wà kówó ọ̀dẹ̀. Yàrá ńlọ bá wà kówó kankan lé. Adé orí rẹ̀ lónìí mọ̀ fi rẹ̀gbẹ̀rì rẹ̀. Olórí adé wa mọ̀ gbọ́ bí mo ti wí o. Adé rẹ̀ ní ìkì ọbẹ̀ ológun kẹ́kẹ́. Ó ní ìkì ọbẹ̀ ọlọ́gbọ́n àbàjá. Mo ní èmi mọ̀lẹ́ bàbá rẹ̀. Ìjẹ̀rọ Èkìtì níṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ọmọ wa ọmọ ẹkùnrin ní ọ́ o. Ọmọ ẹkùn dọ̀gọ̀lọ̀. Ọmọ ẹkùn sùn ọ̀ búradì. Ọmọ ẹkùn ìrìn ìtọ̀rọ̀ wa. Ọkọ̀ ní ká mẹ́kùn so. Ọmọ ẹkùn jẹ́rọ́ tìhùtìhù. Ọmọ amú ìjà kọ̀ṣẹ̀ ṣòro. Ọmọ ẹlẹ́kùn ajìgàn kiri sán. Ìwọ ìjà kọ̀ṣẹ̀ náà mi ṣòro wí aṣọ oníṣàmọ́dún nílé bàbá rẹ̀. Ọmọ abẹ́wẹ́ iṣu gbàgàngbàgàn lórí ebè. Ọmọ olúṣù méjì kan làgẹ̀rẹ̀ ilé o. Ọmọ ọlọ́bẹ̀ kọ́dùn rọrọ jẹjẹ. Ọmọ ajóbàtà sọ̀gọ̀dọ̀ ẹ̀yìn ọ̀run ọmọ ajóbàtà yan ra oko jẹ. Ọmọ káwọ́ ó kábíyèsí o. Ọmọ wa ọmọ ẹkùn láòfin. Ọmọ òkèrùkù sọ̀rọ̀ ọmọ ìfàmọ́ ọ̀rá dídú. Ọmọ alágbàdo rárá. Ọmọ alágbàdo òrùrù. Àrìmọ̀nà kéègbé sínú àgbàdo. Ọmọ ajísùn wọ̀nyí ní ọ́ o. Ayọ̀mídé Àyàdé. Ọmọ ajíre ni. Ọmọ amọ̀jọ́ gbogbo dára bí ebi. Ọmọ alágògó ajílù ìgbìnrin ní ṣọ́ọ̀ṣì. Ọmọ alíbàtàkè ìró kálọ̀ kábọ̀ lọ́nà àdúrà. Ọmọ agbàgbọ́ ṣọ̀ṣẹ̀ mi màlúù ṣọdún ìgbà kan. Ọmọ àmì gbàgbọ́ rẹ̀ ni. Ayọ̀mídé Àyàdé kọ́ gbọ́ bí olú gbogbo ti gbò. Kọ́ gbọ́ bí olú gbogbo ti gbò. Kọ́ gbọ́ bí àgbàkagbà kan nílé fẹ̀ lọ́jọ́ sí tó fọmọ òwú ṣòǹde ọrùn. Bèbí òwú ọ̀hún yọ títí òwú dọ̀kíní. Kò wá sí bọ́ ti pẹ́ láyé tó o. Ọmọ ní fàìsàn ló gbà. Torí pírí 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 lòlógójì. A kì í bókun rẹ̀ yẹ lórí ìtẹ́. Òjòjò kì í ṣòwò kọ́ mọ́lẹ̀ nájà bẹ́bí kòkòkò lára ọ̀tá ń lé. Níwòyí àbọ̀dún kálẹ̀kùn ó ti bá ọ nínú ohun rere gbogbo. Alámọ̀kẹ́ mọ́ dánú dọ́nà o. Ayọ̀mídé mo ti jíṣẹ́ adé rẹ̀ mo fẹ́ padà sílé àwọn bàbá mi. Ọmọ onílé ńlá níní èmi náà ń lọ máa.